àṣẹwọn ẹbí tí àṣẹ fáìn lójú ayé no. Wọn kì í ṣàtìrúkà mọ́ wọn ti di ìyá mi rúkà ọmọ Ìbàdàn àwọn tó lè wá kékeré dàgbà ní tán ẹ̀kọ́lẹ̀ jù wá lórí iṣẹ́ yìí ní agbára lọ́wọ́ Ọlọ́run mi níwá yín tì mà mẹ́ẹ̀. It is good to see you again. God bless you, mommy. Bàbá ẹ̀jẹ̀ ti ní mi nílẹ̀ wá. Ẹ jẹ́ kí n máa lo àkókò yìí láti máa kí akéwìjẹ gbogbo ìlú Ìṣẹ́yìn. Ààrẹ Abdulrasaq Ayinde Adeleke àgbà owó táwọn kan pè lágbà owó ọmọ Asẹ́yìn ọmọ ẹgbẹ́ bímọ Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ agbọ̀rọ̀yìn yọ́bí lórí ọmọ alákó tàbí ìrọ̀gbọ̀dọ̀ lójú ogun ọmọ òṣèré akópè ní ẹgbẹ́ ọ̀fà sọ́fún ọ̀pọ̀ fún yòyò ẹgbẹ́ ọ̀fà sílẹ̀. Bàmí nọ́mbà 1 Mr. Mutor ọkọ̀ gbogbo Nàìjíríà jẹ́ máa kí ìyàwó gbogbo Tampa gómìnà ìyá Ìbàdàn mo kí ọ Fathia Balogun Williams God bless you. Láìdé Bákàrè our Nollywood actresses in the house. Mr. Motto, His Excellency Alhaji Dr. Musiliu Ayinde Akinsanya Baba Beji Baba Ìjìrẹ́ Òrìlà kí ọba ọkàn bá bí èjì wọlé tàn ní onínúure ní máa bẹ́ẹ̀dùn lọ́mọ òbẹ́kìṣì bẹ́kẹ́ṣẹ́ dorí ibi ó fẹsẹ̀ méjèèjì bẹ́sílẹ̀ alákìísà oṣù alákìísà dorí gbá aṣọ MC Olúọmọ olówó orí mi bómi kí n bá délé ìwé kí n padà sẹ́yìn ẹ̀dùn ọmọ lórí igi réferéfe wíníwíní lójú orogún ìjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ìjìrẹ́ ara òkẹ́lẹ́ ń jẹ̀ àfihàn ọmọ tí ń gbà múlẹ̀ ìyá tí ń gbàdọ̀ balẹ̀ bàbá Bàmí Olúọmọ number 1 the National President National Union of Road Transport Workers LURTW Bàmí Olúọmọ MC Olúọmọ kì í ti gbé ti dìbòdò ẹ bá gbé lọ́wọ́ Olúọmọ MC number 1 kì í ti gbé ẹ̀sà ẹ má bínú sáà bẹ́ẹ̀ ṣe máa ń di ẹ̀ tèmi ni mo ń sọ o bàbá jíjù ni o ọmọ àgbòdìrí ọmọ káfọ́ pàwà káfà jẹ̀wò wọ́n ní ẹjẹ́ àdọ́pàlù káàdà jẹ̀wò kábòdìrí délé ọwọ́ wakọ̀ délé ìṣẹ́ ìgbólé ọmọ irinwó ọpa ẹgbẹ̀rún àjẹ́ níjọ́ tọ́pọ̀ àtàjẹ́ dànù níjọ́ CMC níbo lọ gbádà sí níbo làjẹ́. ilé mi nìyẹn á lè jẹ́ bẹ́ẹ̀. ìyá Ìbàdàn àwa ti ń jẹ́ bẹ́ẹ̀ tí àmì wálé promo. Ẹ sọ fún fádà kí wọ́n dojú. Number 1. Ẹ wo bí tí máìkì ti ń tó ṣe àgbà ìbí ni kẹ́ ẹ máa wò. Adé kí ló lóde dùn. Adé kí ló lóde ó dùn. Adé kí ló MC ó dùn. Adé kí ló mi ó dùn. Ẹ fọlọ́ọ̀rẹ́ wálé náà. Ẹ jẹ́ kí olóore wá ó níbi kájú sí wàhálà. Ẹ fọlọ́ọ̀rẹ́ wálé náà. Kéde Àbálògun nínú eré Yorùbá tó bá fẹ́ fò lóru ẹ wíkẹ́ẹ̀dì o. Wọ́n tọ́ ọkọ̀ sí wọn gbogbo ojú. President sir. Olúlu President sir. Ẹ fọ́ ní ayé òkè wọlé. Mo ṣe bàbẹ́. Ẹ jẹ́ kí ọlọ́jọ́ mi máa jójú àwòrán wọ̀. Let us clear the road. Ìyá Ìbàdàn Túwàlè wọn débẹ̀ lágbàbẹ̀ ọjà sáfúnwá rẹ̀. Èèyàn gọ́fúnà Ọ̀yọ́ State. Ìyàwó Àbọ̀sẹ̀. Akínọlá Tampa gómìnà. Olórí fún gbogbo àwọn ẹ̀jẹ̀ nílọ́ọ̀lù yẹn wọn kì í débẹ̀. Bọ́sẹ̀ Akínọlá òun ní ṣòwò Mákindé gbogbo ní tíátà nípínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀gá ẹ̀jẹ̀ kú òmùra Tẹ̀lẹ́dú lọ Sátọ̀dẹ̀ fún Ijó ayọ̀ ó yá ẹ jẹ́ kí ọlọ́jọ́ mi máa jó bọ̀. Ẹ fọ́ ní ayé òkè wọlé. Mama lẹ́jọ́ mi ẹ̀ aṣẹ́kù kọ́.
المدنية ومسايا القصدين لما تكافر àwọn mi kọ́ wọ́n akọni olú ọkọ̀ wo ló mú wáyé ọkọ̀ tí ò lówó lọ́wọ́ wà ní kó lọ́fẹ̀ẹ́ àkọ́yọ́ àìgbé àkíní ìsọ̀nà ọtí mo rò pé báyìí ló máa rí àgbẹ̀wò sùúrù kúrò lọ́kọ̀ọ́ ṣe ìgbà tí mo kọ́ ní kékeré àyà tí mo fẹ́ wọ́n ní kò lè fẹ́ mi ní òkú ọjọ́ iwájú ọ̀rìn ní àwọn ẹ̀rí sí ọlọ́run àpòyọ yẹyẹ orí dání dé ọkọ̀ tí ẹ kọ́kọ́ ní o ọkọ̀ tí ẹ kọ́kọ́ ní ó ní ọ̀pẹ̀ lọ́pẹ̀ rẹ̀ ó lọ́pẹ̀ ọ̀pẹ̀ lọ́pẹ̀ rẹ̀ ọ̀tá ìbá ṣe é sí ọ̀pá ọ̀pẹ̀ lọ́pẹ̀ rẹ̀. Ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀sìn lọ́jọ́ olóò torí ọlọ́run máa bẹ̀rẹ̀ orí nǹkan àtọ́kọ ẹ̀ àtàwọn ẹ̀ fún wọn láyé lọ́jọ́ olóò. Ọlọ́wọ́ tí ó gómìnà ìwé Mọ́lámì Jackson alájí ọlájí ṣe o èyàn tó jẹ motors láti Toronto onígbòmí lábí ọmọ kì í ẹbí rẹ àbọ̀sọ̀tọ̀ bí ó ṣe ọgbẹ́ ìpàlù ìbò tó ká àmọ́tò àjẹ́ wọn wá yẹ̀yẹ̀ fún òǹkẹ́ yẹ̀yẹ̀ fún òǹkẹ́ ààrẹ ti wọ̀ ní ogbó olúwàwò nílé ìyàwó pàtàkì èmi orí olúwa owó tútù kò sí olúwa ìsọ́fọ́tò níbi ìgbàlá àwọn ilẹ̀ yìí ló tẹ̀ òkú ọwọ́ tuntun ní àgbájú kò sí olúwa lójú ẹ̀yẹ́ ẹ̀kọ́ rẹ̀ ààrẹ òwò ìbàjẹ́ owó tuntun ṣẹ́jú ẹ̀rẹ́.
sẹ́yìn akẹ́lẹ́ ẹ̀rọ ìyẹn tó ní yọmí gbàgbọ́dọ̀ kàn mí ó ọmọ ọlọ́fà àmọ́jọ ọmọ ọlọ́lọ́mí pẹ́sidẹ́ntì wa fẹ́ náwó àmínú àkèrè àti ìṣèlú ọ̀yọ́ láàrin àti ìṣèlú ọ̀yọ́ láàrin ọ̀yọ́ kì í ṣe bí bàbá ènìyàn ọ̀kan. àti ìṣèlú ọ̀yọ́ láàrin sí ọmọlá olùkóòrò tàbí ìlú orúkọ ọmọ ṣùgbọ́n. Òkúta méjì bàbá ìwúrọ̀. Sí ọmọlá yọ̀ mí yọ̀ àfẹ́lẹ́ àmínú yọ̀ mí yọ̀ mí mùsùlùmí yọ̀ mí àbẹ̀wò gbọ̀ngbọ̀ngbọ̀ tí ọmọ ẹ̀yọ́ fi ẹ̀yìn lọ́mọ aláìdáàdé Èrò sẹ́sẹ́ onílà mi ọba. ọ̀dẹ̀dẹ̀ àárọ̀ Èrò sẹ́sẹ́ onílà mi ọba. aláàbí mú sí ìfẹ́dáfẹ́ wọ́n ní kí gbàgbé kúrò ní ilé ìtìyàwó ẹ̀ wọ́n fi ní tiẹ̀ ẹ̀mí wọn lè kú pọ̀ àìbẹ́ àkíyèsí àwọn oníkiri olórí pátápátá mùsùlùmí ló ṣe àmì ọlọ́run ló rẹ̀jẹ̀ gbogbo sọmọ́ra kí sọ̀rọ̀ orí àyẹ̀ ojú ọdún fún ẹgbẹ̀rún ẹtì ní òní ká àyẹ̀ àwọn nǹkan ṣe gbógun mi wọn ò mọ pé orí mi àwọn nǹkan ṣe gbógun mi lẹ́yìn bàbá mi ṣe gbógun mi àyíká. Méjì òòrùn ló bá dé. Àyẹ̀ bí Mùsùlùmí òní Abẹ́ńtàbí Suleiman Àyàmọ̀ Ògbóṣe. Àyẹ̀ President gbogbo National Union of Transport Worker. Àyẹ̀ Adéèmí Ayélujáde. Ọ̀rẹ́gbọ̀n tó ń sọ lẹ́yìn ẹ̀ tí ẹ bá. Ìfísí yàtọ̀ sí bá pa ọ̀rẹ́dá. Ìfísí yàtọ̀ onígbọ́nà tù àbòsí yàtọ̀ àyùkọ ẹni máa gbé òkú mùsùlùmí ẹni máa gbé òkú wá síwájú àyùkọ ọ̀rọ̀ bí ẹ̀kú ìwà òkú. Àyùkọ ìwọ ló fọ̀rọ̀ síkù méjì àgbà o obìnrin bá sàrà orí omi dáńgọ́dọ̀ pẹ̀lú yọ̀rọ̀ kí ọ̀rọ̀ ọba ọ̀rọ̀ lára kí ọba bí sì kó ọ̀rọ̀ àpẹẹrẹ tí ẹni mọ́ ṣe tàbí àpẹẹrẹ orí omi ìgbàgbọ́ Ayé tí ẹni wọ́n ṣe rí. aláàjì àpẹẹrẹ ọlọ́run ló ìrọ́pọ̀ nìyí. Èyí ló sì rí àwọn ọlọ́run ìjìnlẹ̀ yàtọ̀ ooo. Olùyọ̀mí yọ̀wọ̀ rẹ̀ ní ó ti pẹ́. A ò ní sí àjọṣe wa nígbà nù. Olùyọ̀mí olùwàrin lábì ìkúyàwó ẹ̀ sáà ní ìhòòhò. Olùyọ̀mí orí ẹ̀kọ́ rẹ̀ ní. Olùyọ̀mí sinmi orí ẹ̀kọ́ rẹ̀ ní ìhòòhò. Látàyé wá ìgbà tí wọ́n ń sùn yàrá kọ́. Olùyọ̀mí ti ń wá mi wálé. Ajọ́ máa sùn síbẹ̀ ni. Mo ti pẹ́. Orí ẹ̀kọ́ rẹ̀ ní ìhòòhò. Orí omi ajínigbàní orí omi
ìyẹn ló kì í orí ọ̀mí o, bàbá làbẹ́bí orí ọ̀mí o, ìsinmi ní kìkìyẹ orí ọ̀mí o, ọkọ̀ mọ́lá nígbà orí ọ̀mí o, ọkọ̀ tìyẹn ló kì í orí ọ̀mí o, àìsàn àgbẹ̀wò orí ọ̀mí o, ìsinmi orí ọ̀mí o, ìyọ̀tà kan ní àgbẹ̀bí orí ọ̀mí o. akọni. àwọn gbàgbọ́ wọn. Kálọ̀kọ̀lọ́ wọn dẹrù bá. Alájà wọn gbàgbọ́ wọn. Kálọ̀kọ̀lọ́ wọn dẹrù bá. Jamani sọ́mọ́lì lọ́kọ́lọ́ méjì yẹn. Àwọn sàkí tó ń ṣe bí ọ̀rọ̀ o. Àwọn egungun lè ní ẹran fẹ́ràn yìí. Àwọn ìsọ̀rọ̀ ọlọ́run kú. Àwọn àbíbí olóore. Àwọn àbíbí olóore. Èyí tó ń sinmi Àbíbí olóore. láìpẹ́ ọjọ́. Ó jẹ́ kí ìsàníyàn. Àbíbí olóore. Ìlú sunmi àbọ̀kú gbogbo tọ̀gbọ́n lé. Ọkọ̀ bàbá Ajákẹ́ ní ìsìnkú ìsìnkú. Wọ́n bàbá kan sí. Ìsìnkú ní èèyàn mi dáadáa ní. Ìlú sunmi. Àwọn orí ọ̀gbìn mi tìmọ́tìmọ́. Ìlú Canada, àwọn tó ní ìlú Canada, mo dúpẹ́ ìlú Canada, àwọn tó ní tó parí lọ ìlú Amẹ́ríkà, wáyéwáyé, ó bá tó ní alájàgbé, ó bá mi ṣàjọ wí, àjọ wí tó ó bá mi wí. Dúpẹ́ òdúpẹ́ ṣe àjọ wí. Adamwe, Adamwe, Ọ̀rẹ́, èyí bá ní ìlú Bọ́sánì, àṣàbí àgbẹ̀ ní ọ̀pọ̀pọ̀. Adamwe, ìrìnkà òní ìṣẹ̀lẹ̀ àdúrí. Nítorí ìlú pápá kùrùkùrù lásán bá ń sàárà. Ìkọlọ́gbọ̀kú ẹbí ẹ̀ á ṣe pọ̀. Àlàájì Ọlọ́runṣẹ́tì, Ọlọ́runṣẹ́ wọn nà. Èyí bàbá ló gbà, èyí bá láti ṣe, yóò dá fún ọ̀rọ̀ tí ó pọ̀ ọ̀rọ̀. Àlàájì wọn lé làwọn àwọn náà ní ìlú kí ẹ̀. President wa máa wọ́n lẹ̀ òun àtó. Ẹjọ́ torí ọ̀nà ọ̀hún, ẹ̀yin ọ̀rẹ́ mi nǹkan,
ẹ̀kọ́ wọn ẹ̀yin ọ̀rẹ́ mi nǹkan ẹ̀fọ́ ní nǹkan láàáyè ẹ̀ẹ́dẹ́gbẹ́gbẹ́ àwọn diamond àkọ́ní. club nìkan la fẹ́ kọ́jọ́ ẹ dákun ẹ lọ jókòó torí ọlọ́run ẹ jọ̀ọ́ diamond club nìkan ẹ jọ̀ọ́ ẹ ṣe ẹ lọ jókòó a ti sọ̀rọ̀ báyìí o diamond club nìkan la fẹ́ o let's go. mo kíyè yẹyẹ fún kẹ fún tọjọ́ bí ẹ ti ẹ yàtọ̀. mo kíyè yẹyẹ fún kẹ fún tọjọ́ bí ẹ ti ẹ yàtọ̀. gbogbo bí a máa club alájí ó ti sùn mọ́ kí bàtà yìí òkè màdà lórí ìlànà ìfàmì mo kíyè owó tuntun ní àgbèrúbárí mọ́tò olùwàrò ní yóò tẹ́ alásàrábíà ẹni tó kú lọ ilé ìyó iye olúwa rẹ̀ àkóyọyọ náà pàápàá ẹni tó kú lọ ilé ìyó alájí fàtáyì pápá olówó tó lówó jẹ́ gbogbo náà fún owó kọ́kọ́ ìwọ́n bá lọ fún máa lọ́wọ́ lọ́kẹ́ ìbàdàn ní ilé olúyọlẹ̀ aláṣẹ́rẹ́ bí abọ́ contact alápọ̀ lórí alájọ́ àṣáàkì àgbáwó ọtúnbá sọ́rọ̀ ti ẹ̀hùn kíkí báyìí agbálẹ́gbà èmi ọ̀tọ́ agbùnkásọ̀ ọ̀lọ́ ọ̀túnbá owó ẹ̀kọ́ ní ìjọ ọkọ̀ ọmọ sí abẹ́bí ọlọ́pàá ẹwà sórí ìtìlẹ̀ mi orí kìrìsì ọmọ àkì sọ́yà sórí ìtìlẹ̀ mi èèyàn ti tọ́ láàṣẹ sórí ìtìlẹ̀ mi èyí tàbí ẹ̀ka owó tí jẹ́ra sáàkì sórí ìtìlẹ̀ mi pápákọ̀ ìyá méjì abigẹ́ bẹ̀bí abigẹ́ ìyá méjì àgbà owó tí ló bí ẹjọ́ kọrí ẹ fún wọ́n tí bí àgbà owó àgbà kí ájí àsákìrí wọ́n ní kí n bí gbogbo ibi great focus pátápátá àwọn ojúgbọ́nà ẹlẹ́ẹ̀kejì àgbákejì wọ́n sílẹ̀ ọmọ ọgbọ́lọ́ iṣẹ́ wọn àwọn àsákìrí ọmọ bá ní sẹ́yìn ní ẹlẹ́mọ̀dé èèyàn kájọ́ ajísàfẹ́ ní àpò níṣẹ́yìn ní ìṣẹ́yìn èèyàn bí bẹ́ẹ̀ sápò oríyọmí ní ìkòsó bí bẹ́ẹ̀ sápò ìkòsó èèyàn tó lọ́wọ́ wọ́n mọ̀ bí sọ̀nà pé wọ́n ní ìpínlẹ̀ kápá fún ìpínlẹ̀ aṣíwájú ní ìpínlẹ̀ àjíṣọ̀pẹ́ òtò ìyàdá rẹ̀ pọ̀ gbogbo ilé láwọ́ ẹ̀ ló wà ọ̀rẹ́ àmọ́ ìlú ọ̀pọ̀ ìlàlí àmọ́ òní sáárá alábì ìlàlí àmọ́ òní sáárá àtàwọn àwọn agbábẹ̀rẹ̀ lórí òṣùnú ńlá
lọ àwọn ọmọ ìwé lọ. Àwọn ọ̀sẹ̀ kan lọ́wọ́ ọmọ ìṣẹ́lẹ̀dù ọwọ́ bàbá mẹ́rin òye tó bá sọ̀rọ̀ òye tó bá lọ́pọ̀ ìta òye tó bá sọ̀rọ̀ tí yóò ṣe ooo èyí ni olóò fi tàbí ṣùgbọ́n ìwà ọ̀nà èyí àwọn àti abíọ́lá èyí àwọn olóò fi tàbí ọmọkùnrin olóò fi ta déédé ọmọkùnrin olóò fi ta déédé ọmọkùnrin olóò fi ta èyí bàbá wo ọmọkùnrin olóò fi ta déédé ọmọkùnrin olóò fi ta. Akéwéjẹ ìmọ̀ kí iná tó bá bẹ̀rẹ̀ ọdún. Èèyàn yìí ìmọ̀ ní àwọn ṣùgbọ́n akéwéjẹ. Ọdún ara wọn máa ń ṣe orí wọn lókùnrin. Akéwéjẹ. Razak, ojú ọmọ bẹ̀rẹ̀ ojú ìwọ̀n. Ó pọ̀, pọ̀lá ìyàgbá wọn láti máa rẹ̀ kó àárọ̀ láti ọ̀pọ̀ ọmọ, àárọ̀ láti ọ̀pọ̀ ọmọ, àárọ̀ láti owó lówó ìwọ́pọ̀ bàbá àdínní gbogbo Nàìjíríà. Àwọn láti orí kí n dúpẹ́ lọ́wọ́ àgbègbè èèyàn tó wọ́n bí tó wọ́n gbọ́dọ̀ jẹ́rẹ́ ètí ìlú ẹ̀mí Razak níbi kókò ìṣòro báyé bá ń jáyé bí bàbá ń jẹ́ bà òun máa ká sí kí ìfọkàn bá lẹ Razak àwọn àjílẹ̀ ṣe ìwé ìpànìyàn gbogbo great workers ẹjọ́ lọ́jọ́ kò báyìí ìgbé workers kò súnmọ́ ní àlàyé àmú àkàmú mo sì ń bọ̀ lọ́wọ́ orí ẹ̀ àkàmú. Èyí ọ̀rẹ́ ìyàwó kẹ́rẹ́ lọ́wọ́ ojú òpó. Great focus ọ̀fẹ́jọ́. Wọ́n ti máa sẹ́rẹ̀ sílẹ̀. Ọlọ́ṣọ́ Abana àwọn nílò kí ẹ̀ Abana ní. Ó ti ní mẹ́ta Abana. Àtijọ́ ó ti pẹ́. Ọlọ́ọ̀jọ́ òun ni ọ ẹ̀yìn gbọ̀ngbọ̀ngbọ̀. Àlùjọ ní ọmọ lọ́wọ́ mi. Ọlọ́ṣọ́ òjò Abana. Àná bí omi tẹ́wọ́. Ó ti gbọ́dọ̀ làwọn èyí tí pẹ́ ti fẹ́ ẹ̀gbọ́n mi. Ó ti pẹ́ ti fẹ́ ẹ̀gbọ́n àwọn ọ̀la ṣe ń rí sí wàhálà Abana. Ọ̀la ṣe ń rí. Ó ti omi ọmọ omi kìí yí. Aláàbí ẹkúsẹ́ ìyàgbọ́ ní orí ìlú bí kìí yí. Lọ́lọ́lá ṣe oṣù yọ sí wàhálà. Ayédáadé oṣù yọ. Fọ́nà tí ẹ̀mí kí ọ sí wàhálà Abana. Máa gbà ó. Sọ́rọ̀ tí ọ̀rọ̀ ní ìpínlẹ̀ ẹnjìnìà Lukman ẹnjìnìà gbogbo bàmí jó ilé iṣẹ́ wa
ẹni ẹni kú mọ́tò kò ṣe orí mi akọ̀bí tó ń bí. ìlú mi lé mọ́ kí wọ́n sọ. ìlú àgùnbẹ́lẹ́. ọmọ nílò omi ìlú ìtàlájú ẹrẹ bẹ́rẹ́ ọmọ ní kí n máa kó bẹ́rọ gbogbo alájú àṣìlì ayé bẹ́rẹ́ gbogbo kí ẹ ìkọ́ni alájú tó yìí akéde oyè aláwọ̀ ní òjò má ṣe fún ọmọ tí wá alájú àmì gbogbo kí ẹ sáyẹ̀wò àbúrò àgbàjà ń kọ́. Alájẹ àbùdámi èyí omi jákèjọ àpamọ́ ọmọdé ayélujára amúra àṣìbí ayélujára ayélujára ta ló ń ṣàgídí àgídí. Bàbá ọ̀sùn àwọn náà ní kí ni aláṣẹjáyé ọ̀nà gáàsì àwọn alájẹ́ àásì ìyàwó fẹ́rẹ́ ọjọ́ báyé tó lẹ́tọ́ ṣílẹ̀ ramoni ló kọ́ nínú àwọn ìlú ọmọ mi yóò gbọ́ngbọ́n ní ìjìnlẹ̀ ní jayé ọláyé lẹ́kọ̀ọ́ ọmọ ní ìkílẹ̀ ìkàmjẹ́ alájẹ́ àásì ìyàwó fẹ́rẹ́ ayébọ́lá àṣírí òkè àgbà tó ń bẹ́ẹ̀ kù yíyó ọ̀gbà ya ọ̀dì jẹ́ ó gba ìlú ọ̀rọ̀ pàdé ọlọ́run. Òkè kára káwọ̀ kára sì ní owó lọ́wọ́. Òkè kára káwọ̀ kára sì ní kọ́lé lọ́wọ́. Ayíbẹ̀rẹ̀. Èyí bàbá ní àmúlò. Ìwọ̀n ṣẹ̀kẹ̀rẹ̀ 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 ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ gbọ́dọ̀ ọ̀gbọ́n mi. Ṣẹ̀kẹ̀rẹ̀ gbọ́dọ̀ ọ̀gbọ́n mi. Alani ní ìṣe ìpàdé òkòjò pé gbogbo ayé díẹ̀ bá wọ́n tọ́kọ́ lọ́jọ́ ìbílẹ̀mù kò ní ẹ̀sùn mọ́mí ṣàìmá ẹ̀pẹ́ ìròṣọ́ mi. Sọ́pọ̀ mi débi ìgbẹ́ ooo. Gbogbo yín ẹkú àdótì. Adébí ìtọ́ni èṣù mi. Àwọn tí yóò ká náà ẹjọ́. Aláàjì bí ọlọ́kùnrin ẹ̀ òṣèkú ọ̀hún ìrọ̀lá Chairman Nigeria incoming Manchester United Kingdom ọlábàbà wà nínú bàbá ṣukura bàbá wa mọ́tà aláì àwọn ṣe airy estate ó tàbí ọ̀pọ̀lọpọ̀. Ilé captain nínú Manchester bàbá ẹ̀ lè tí wá.
ó tàbí ohun adé. Bíọ́lá kú bóyá ẹ̀rọ Bíọ́lá. Èèyàn débi jẹ́ tó o gbé padà ní Manchester. Kó o bá mi tọ́jú Big Sam. Big Sam yìí ló máa jẹ́sà àkọrin wá sílé. Ọmọ kú bóyá ẹ̀mí. Bíọ́lá mọ kí ẹ kú bóyá ẹ̀mí. Kú bóyá. Nigeria community tó pé nínú Manchester kò mọ èmi. Over 200,000 Nigeria tó pé ní Manchester. Olówó ìlà yóò dá fún ọ̀hún tí ó pọ̀ èmi. Kò mọ èmi. Captain Bill kílẹ̀ lọ́pàá tí wọ́n kún mọ́ omi gbọ́gbọ́ lọ́pàá mọ́ kúmọ̀ tó sì lẹ́kùn mọ́ omi gbọ́gbọ́ lọ́pàá ó yá ìjó ni ìhó bá mi jó ìjó ni ìhó bá mi jó. Àjọsí ìjọba jẹ́ náà mọ́ kúmọ̀ ìjọ ni ìhó bá mi jó ìjọ ni ìhó bá mi jó. Ìjọba sálámì ẹ̀rọ kápítọ̀ ìjọ ni ìhó bá mi jó. Yálàbí ó sọ ọmọ àbí yó ìjọ ni ìhó bá mi jó. Ẹ̀yọ́ ta dé mi tẹ́ o ìjọ ni ìhó bá mi jó. Ó sẹ́kùn mọ́ èmi ìjọ ni ìhó bá mi jó. Kúmọ̀ yẹn náà rẹ̀ lọ ìjọ ni ìhó bá mi jó. Ọmọ sukura ìjọ ni ìhó bá mi jó. Owó bàbá wà láti ká sùúrù wà. Bàbá wà jáde ká sùúrù wà ló ṣe o. Etí ibú. Ẹ jẹ́ kó wálẹ̀ díẹ̀, ẹ jẹ́ kó wálẹ̀ díẹ̀. I recognize you, Top Diamond. We thank you. Top Diamond Ladies Club. Adúpẹ́ lọ́wọ́ yín gan ni o. Ẹ̀bùn láti ẹgbẹ́ wa yìí, ó lágbára gan o. Wọ́n ní bàbá ẹgbẹ́ àwọn ló ṣe kan. Can you please come and say that? We want to hear from you. Top Diamond. Top Diamond Ladies Club. Top Diamond. We want to appreciate our bàbá ẹgbẹ́, our powerful patron. Happiness will never cease in your domain. We thank you for being there always for us. On behalf of our powerful president, Akike Ade, Eleba Ayelo, Akike Omotojomono, my powerful president, Bioba Lubomi. Yes, on behalf of our president, we want to appreciate you always. Thank you, and our Yeye, we appreciate you. God bless you. This will never be the end of goodness in your life. It shall be your starting point. It shall be your starting over. In Jesus' mighty name. So, Top Diamond Ladies Club, let's go there. Oh yeah, let's go there. Ati Keti, Ati Malogo, let's go there. Oh yeah. Top Success, Top Diamond Ladies Club. Ṣé lady ìdẹ́ni gbogbo yìí? Àbí Women's Club, Ladies Club. Àwọn ẹgbẹ́ yìí wọ́n ní torí ọlọ́jọ́ bí wọ́n ní gbogbo bó ti ṣe ń ṣe ọmọdé mi nù gbogbo bó ti ṣe ń ṣe ọmọdé mi nù. Ẹlẹ́bàá yẹ́lò ní mo kíyẹ kíyẹ. Ayíde
Shakira president òkè. Màsí ọlọ́yẹ̀ mi, mo kíyẹ. Màsí ọlọ́yẹ̀ mo kíyẹ. Gbogbo mọ̀ ń ti ṣe ń ṣe. Ọkùnrin mi dùn, gbogbo wọn ti tẹ̀sẹ̀, ọkùnrin mi dùn. Top success, top diamond, ẹgbẹ́ yín ò ní túká. Lọ́lẹ́ ẹlẹ́gbẹ̀mọ̀ yẹn lágbára ọlọ́mọ máa tẹ̀ diamond. Torí fún kẹ́mi àyẹ̀dọ̀mùjẹ́. Bẹ́ẹ̀ ni adé òbí àjọkẹ́. Àjọkẹ́ àgbéra mi. Ẹlẹ́sọ̀lá o, fásọ́mà ìsọ̀lá o, Adéwáyé náà rẹ̀ ọmọ rẹ̀ làjọkẹ́ àgbé. Ẹlẹ́sọ̀lá o. Bàbá Patina, Adéwáyé ọmọ rẹ̀ ọmọ rẹ̀ làjọkẹ́ àgbé. Ẹlẹ́sọ̀lá o. Adéwáyé ọmọ rẹ̀ ọmọ pọ̀ ìwọ̀n obìnrin. Ẹlẹ́sọ̀lá o. Ẹlẹ́sọ̀lá mi náà rẹ̀ Adéwáyé ọmọ ṣe. Ẹlẹ́sọ̀lá o. Tèmi wá tún gbowó. Lọ́wọ́ báyìí tí wáyé, ìṣọ̀lá ló tún lọ́lú. Adéwáyé ọmọ ìbáṣọ ọmọ àtòkùsọ̀nà. Ẹlẹ́sọ̀lá o. Alájọ Ṣakira tún ní Ṣakira ló ṣe. Ẹlẹ́sọ̀lá o. Ṣakira tún ní ọlọ́pọ̀ ìwọ̀n ìlú. Ẹlẹ́sọ̀lá o. Ṣakira bẹ́bí mo kí í. Àyà ọkàn yóò pásá. Ṣakira ó kárẹ̀. Last pastor of Asia. Ṣakira bẹ́bí. Mo kí Ṣakira tún mọ́ sọ́sọ́ mi owó. Ọba sábò kí ẹ Ṣakira. Ṣakira tún ló ti dúra yìí lọ́rùn. Ìbéèrè mi náà, wọ́n ti dúdà ìná fún ẹ̀. Àlùbárí àkóónú pẹ́. Ṣakira tún ló ti dúra yìí lọ́rùn. Ìbéèrè mi náà, wọ́n ti dúdà ìná fún ẹ̀. Àlùbárí àkóónú pẹ́. Ọtí bá dídọ̀ sílẹ̀ yìí ọmọ tó ní bí. Bàbí kò káàlẹ̀ ọ̀tún máa dúró. Òní yóò káàlẹ̀ ìdílójúdó. Pàṣírẹ́tù ìyẹn láti káàkiri káàjà Pàṣírá. Ẹni bá máa sọ̀tọ̀ orí Pàṣírẹ́tù Pàṣírẹ́tù mi. African food láti Canada. Gbogbo èrò tó bá lọ property ẹ bá bá mi ní ìlú. Alága máa sinmi. Lágbára náà
Adélatọ́ Adébrántì bàbá náà mọ́mọ́ àkókí àlọ́ èlò nígbà tí wọ́n. Gbogbo ti Áfíríkà ó gbé lọ́wọ́ ẹ̀. Wọ́n gbà pé màmá fẹ́ mi ìtìlú kò wọ́n ta lọ. Àpàlẹ́ tí yóò bá lò ló pàṣírí wa. Pàṣírí náà lè rí mi, pàṣírí náà láti wù mí. Sẹ̀mí àpá àṣírí náà. Ọmọ sọ́sọ́ bí o. Sẹ́rántì ọmọ sọ́sọ́ bí o. Pàṣírí ọmọ sọ́sọ́ bí o. Ilé ẹ̀kú ayé ọlọ́pàá máa ṣe ìgbàwọ̀ tí wọ́n. Ìlú Canada ni wọ́n ti sí. Ilé ẹ̀kú ayé ọlọ́pàá máa ṣe ìgbàwọ̀ tí wọ́n. Ìlú Canada ni wọ́n ti sí. Wọ́n ti sí. Ìlú Canada ni wọ́n ti sí. Ilé ẹ̀kú ayé ọlọ́pàá máa ṣe ìgbàwọ̀ tí wọ́n. Ìlú Canada ni wọ́n ti sí. Bábí oní ọ̀túnbájúlé òní òní. Nílé bàbá ẹ̀rẹ́ ẹ̀pọ̀ tèmi. Ìbúlẹ̀ bí ọdún Chicago. Ilé ìlú òní bàbá. Owó bàbá Sàyíní. Nígbà gbogbo wa ní sọ̀rọ̀ àwọn oṣù. Ọ̀túnbájúlé òní òní. Ilé àlàyé bí mo wọ́n bọ̀. Wọ́n bọ̀ yá bí sọ̀mọ́rí, sọ̀mọ́rí yá bí dàdàkà. Kàlàkàyà, kàlàkàyà, kàlàkàyà bí kò tẹ̀sí. Ọ̀túnbájúlé òní àlàyé bí mo wọ́n bọ̀. Wọ́n bọ̀ yá bí sọ̀mọ́rí, sọ̀mọ́rí yá bí dàdàkà. Kàlàkàyà, kàlàkàyà, Àlàyé bí mo. Ọ̀túnbájúlé òní o bàbá Sàyíní bí. Bẹ́ẹ̀ bá mi tọ́jú ẹ̀ aláwọ̀ iṣẹ́ ìgbàgbọ́ òbí kọ́. Bẹ́ẹ̀ bí wọ́n mi tọ́jú. Èyí sọ̀rọ̀ ẹ̀ wọ̀ owó ti ṣe wọ́n. Ó máa lọ ní yẹ aláṣẹ dọ́sfàs. Bàbá yẹ àṣírí yẹ kò èyí ti sọ fún wọn. Èyí bọ́lá àìṣó ìgbàlá mi. Èyí ọkọ̀ tó máa ṣe é tilẹ̀ ní ìdílé. Èyí tàbí. Èyí ọkọ̀ tó pè ní pípù. Ọmọ ìdílé ìyá ìlú ọ̀kadà. Àwọn ilé lọ́wọ́ sọ́mọ́lú. Lọ́wọ́ sọ́mọ́lú. Lọ́wọ́ sọ́mọ́lú. Ọ̀pọ̀lẹ́, ọ̀tàlẹ́, ọ̀rọ̀lẹ́. Ọ̀pọ̀lẹ́ ọ̀pọ̀lẹ́ onílẹ̀. Ọdún sọ́ni bí ìyá. Ọ̀pọ̀lẹ́ onílẹ̀. Ọ̀pẹ̀ni àtọ̀tọ̀, ọ̀pẹ̀ni ọlọ́wọ́, ọ̀pẹ̀ni àtọ̀tọ̀, ọ̀pẹ̀ni àyọ̀sí, orí bá yọba lọ́wọ́, oṣù máa lérò. Ilé ìwé lọ́pọ̀lọpọ̀, oṣù máa lérò. Ilé yìí ẹ̀jọba, tàbí ìjọba kọ́ ìyẹ́jọba. Ọba lọ́la ní ìjọba lẹ́kùtù. Jàìjọ́ díje ìwọ bí ẹ̀sìn o. Àbàbà díje o. Bàbá tí ẹ pẹ̀lú àlórí rẹ̀. Bàbá ní díje o.
tó bá bẹ̀rẹ̀ alẹ́ níbi kíbi orí Jámánì èèyàn láha ìṣòfin èèyàn láha ìṣòfin èèyàn gbọ́dọ̀ fi Jámánì ríro èèyàn gbọ́dọ̀ fi èèyàn gbọ́dọ̀ fi lóògùn kíyẹkíyẹ èèyàn Jámánì ríro lóògùn kíyẹ èèyàn tún kéwì rí àwọn aláṣẹ òfin Jámánì àwọn aláṣẹ òfin ọ̀pọ̀lọpọ̀ ní kẹ́ ayánáná ṣèjì báwo ọ̀pọ̀lọpọ̀ ní kẹ́ ayánáná Jámánì ọ̀pọ̀lọpọ̀ ní kẹ́ duplex ó wà lórí ìṣìlẹ̀ oríṣìírí ó bá fẹ́ bá ń gbálẹ̀ oríṣìírí ló wà ibi tí mo gbé bọ́dọ̀ sí lórí compax ilé iṣẹ́ wa ó pọ̀ ó pé nínú ìpínlẹ̀ ìtàlẹ́ òwà ìtàlẹ́ òwà ìtàlẹ́ òwà ìtàlẹ́ òwà ìtàlẹ́ àwọn tó fi olóṣèlú tọ́gbà àwọn ọmọ olóore àwọn tó fi olóṣèlú tọ́gbà àwọn ọmọ olóore àwọn tó fi olóṣèlú tọ́gbà àwọn ọmọ olóore akàṣẹ gbogbo sọmọlú akàṣẹ gbogbo sọmọlú sọmọlú lọ́wọ́ olùyẹ sọmọlú gbogbo gbàgbà olùyẹ sọmọlú màríyà gbogbo ntọ́jú gbàgbọ́sọ gbogbo ntọ́jú gbàgbọ́sọ gbogbo ntọ́jú mọ́lá ọdún owó sẹ́ńtẹ́nà rẹ̀ ilé Jámánì àwọn ìyàkọ́ ọmọdé jẹ́ ó sì tó gbọ́dọ̀ bá ó sì kẹ́kẹ́ nígbà tí ìlú o gbogbo sọ́kọ́lú lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ìyàkọ́ ọmọdé jẹ́ ó bọ̀ wọ́n ṣe tó bá ó bọ̀ wọ́n ṣe tó bá o. Como se murió, como varita, como se murió, como se murió, oh no, vive Jámánì. Si no se lo dice, ayo malo babe, la palabra vive. Vive. Ṣọ̀gbọ́n owó pọ́n mi. Ọ̀pọ̀lọpọ̀ ní kẹ́ ọ̀yà mama sì ti kọ́ lórí. Èmi kan. Níbi kan ooo. Èmi kan ooo. Ọ̀pọ̀lọpọ̀ èmi kan. Jámánì yàn ọ̀pọ̀lọpọ̀ èmi kan. Ìwé ṣèkì ní ẹ̀ fún mi, ṣèkì ní ẹ̀ fún mi. Gbogbo tó Diamond Ladies, ẹ máa múra sílẹ̀. Nígbà nìyẹn ó bẹ̀rẹ̀ kí a máa ní ọ̀ṣẹ́ òwò. Ọmọ máa ní ìjọ òkùnkùn mi. Èyí ló gbé. Òye kẹ̀kẹ́ rán ní kí ni àwọn ọgbọ̀n òkùnkùn. Ó bàbá tó ní wá. Ṣé bá ti ní gbọ́dọ̀ òkùnkùn kéèké ìyẹn? Èyí ó pẹ́kẹ́. Àwọn bàbá ní àwọn olùgbòho ilé èrò tí gbọ́ ní
tí ìta ò bàbá o. Ọ̀túnmọ̀jẹ́ kọ́ pé o èrò lẹ́yìn ẹ̀ o ọjọ́ lẹ́yìn ṣẹ̀kẹ̀rẹ̀ pé ń bí àìdá àbẹ́ pé ń bí èrò lẹ́pẹ́pẹ́ pé o wọléwọlé Máyọ̀wá Adébìtẹ́ gbogbo wọn wá láti Canada ìwà lóye láyé bẹ́ẹ̀ lórí o. Bàbá Jídé Jàpáni ṣe bẹ́ẹ̀ lórí o. Ṣe bẹ́ẹ̀ lórí o. Bàbá Jídé ṣe bẹ́ẹ̀ lórí o. Wẹ́rọ lẹ́yìn yá o. Wẹ́rọ. Ìwọ̀n ló yẹ ká lò. Jàmánì. Jàmánì owó tó ní ẹ̀kọ́ ìjọba máa ń pọ̀ sí. Nigeria, incoming Manchester United Club. Ọlọ́bàbá wà èyí bí ní ìlú o. Bàbá wà jáde ìná sí ìlú àwọn ìṣẹ́lẹ̀ ìpínlẹ̀.
lọ́dún. Adébí bẹ́ẹ̀ ni ìpàdé eminent sister, baby girl, yes, eminent sister, baby girl, yes, eminent sister, popular president, Funke Akindele, what's it? Eminent sister, the first one, but you might be there. Eminent sister, we be aspira. Eminent sister, we be loyal. Eminent sister, we be loyal. Alájàdé kárí bọ́ mi níyà. Eminent tó tọ́jú ìgbésẹ̀ Williams. Ṣọ́kìrátì. Adébọ́jú Williams. Owó yìí mọ́kí. Àti ṣàkíyàn ọ̀rọ̀kọ̀ rẹ̀ àtàlájà kàáyà àbẹ̀bíkà kàáyà tù àti ṣùgbùsùn kẹ́ àkíyàdébọ̀yọ àti ilé tí wọ́n ní àwọn ṣàfihàn ìsìn alájẹ́ ìgbàmí ló kí èmi ìlú ìrìnàjò ìlú kọ̀ọ̀rẹ́ láti gbọ́ ọ̀rọ̀kọ̀ rẹ̀. Ọmọ yìí yẹrẹ ní ìbálò ṣe. Tàbílọ́kọ̀ pé ó ṣọpọ̀ lónìí. Tàbí lọ́tọ̀ òkú pé. Adépẹ́jú ní ìlú Williams. Àkíyèsí súnmọ́ mi. Ìlú Adépẹ́jú Williams. Williams Adépẹ́jú. Ẹjẹ́ ká ní bá ilé arúgbó wọ́n ti wà ní Ìbàdàn ó pẹ́ ní Nàìjíríà pẹ̀lú bá arúgbó nílé ẹ̀ka arúgbó nílá tí ilé arúgbó ìyàn pẹ́ ní Ìbàdàn ọjọ́ ẹjẹ́ ká ní bá. Bísíkìlá ìlànà mi àbẹ̀mí àdóbi Ìbàdàn bí ó ẹ̀gbọ́n àbẹ̀mí. Ẹ̀gbọ́n àbẹ̀bí, ẹ̀gbọ́n ṣe sọ̀rọ̀ àbẹ̀bí láìka. Àbẹ̀bí jó, àbẹ̀bí jó. Èèyàn sákìlọ̀ tì lọ. Èèyàn sákìlọ̀ lè mú. Kàfíńyàn kìí lọ. Ìwé kàfún abẹ́lé mi, ọmọ ìjọ lọ, kàmọ́ bá ní ìkìlọ̀, ìyálájẹ́ ní ìkìlọ̀, ẹni náà gbogbo ìyẹn sọ́wà. Gbogbo ẹgbẹ́ bí olúwo bàbá yẹn tù. Àfáyà tì ní ẹ̀dá mi kọ́rọ̀ ọmọ padà. Àbàbíyà àgbẹ̀ òní àgbàyà. Ẹ̀yẹ́ mú kẹ́tí. Ọba ẹgbẹ́ mi lọ rí ọ̀mẹ́ lérò. Ìbàdàn tó bí sí ọ̀rọ̀ lórí ọ̀mẹ́ ẹgbẹ́. Ọba ẹgbẹ́ mi sùn fún àmì ẹgbẹ́ mi ká ọmọ ọ̀nà lórí ọ̀rẹ́. Ìlú Kágbẹ́lá àmọ́ àmì ẹgbẹ́ mi ká ọmọ ọ̀nà Kàfáyà. Kàfáyà tù ìlú ṣe o. Àdébí tí ẹ̀kọ́ pọ̀ àtọ́ ní àmọ́lù mi o. Ilé bá àtàwọn ìlú o. Eléwà kẹ́ẹ̀kẹ́ pẹ̀lú àtẹ́wọ́. Eléwà kẹ́ẹ̀kẹ́ pẹ̀lú àtẹ́wọ́. Sísẹ̀ ìrìnàjò ìrìnà.
rúwẹ̀ làwálé wọlé wọlé. Sísẹ̀ ìlànà orí wa sísẹ̀ ìlànà orí wa pàrọ̀ lórí ló máa ń wẹ̀ làwálé wọlé wọlé. Yesterday, Talaperia, orúkọ máa gbọ́. Ó yìí lè kẹtẹ́ ní orúkọ àrísàn. Bàbá Fújì tẹ́lẹ̀ orúkọ méjì. Kílásíkà tẹ́lẹ̀ orúkọ àkànlélẹ́ o. Làwárí. Ọmọ alábá ń bí ìlú ọmọ tàbí ìlú ẹni dùn ní wà áwùjọ. Lọ́tílẹ̀ àṣà bí ẹlẹ́rìí tí ẹ̀yẹ tọ́. Àṣà bí ẹlẹ́rìí ẹ̀rọ ìlú ṣẹ̀rọ àṣà mi ṣẹ̀rọ àṣà. Lọ́lọ́ kẹ́wọ̀ kí ẹ̀rẹ̀ ló bá tilẹ̀ ń gbọ́rọ̀. What's the matter tomorrow? What's the matter tomorrow? Oh, no, I shall be you. You look back. Oh, what do you know? What's the matter? Mo ṣe àtẹ́wájú. Gbogbo yìí mo tó wá mọ́. Pẹ́pẹ́ ojú mi lè kí o ṣe. Ìyá mi bọ́lá kàáì. Àkàndé akérèmọ́ mo kí ẹ o. Ọ̀rẹ́ ẹ̀ kí ìmúlẹ̀ mi. Ọmọ mi sì ní láyé ìgbẹ́rẹ́ tọ̀rọ̀. Èyí kò ká lórí bó ṣe máa ń pè mí. Àkọ́ní àgbẹ̀ mi àkọ́ mi. Bí sí mi báyìí, ó ti wà tipátipátipátipá. Ọ̀yà ń lọ, ọ̀yà ń lọ. Kó o bá mi sí mi náà yà wò mí o. Kó o bá mi dájú kú sí yù. Àyìnbẹ́ àkíyèsí àkíyèsí. Wọ́n máa yẹ lóye káyìn lóye. Yọ̀tọ̀ mi lóye káyìn lé wa o, ó sì yóò dá mọ́mọ́ mi kọ̀ ẹ́. Ìwé ìtọ́jú wọn sí ìhà Adébáyọ̀ ni o, Big London, Àtàlájì, ìgbà Màláìkà, àwọn ṣe kúrò ní Màláìkà mi. Àtiṣẹ́ ló ṣe Káyọ̀ Bẹ́ẹ̀ni Ayẹni. Àti Rashidi ìpínlẹ̀ ìrìn ọmọ wọlé gbọ́gbọ́. Àtàkì Bẹ́ẹ̀ni àti ìṣọ́kú sí yàtà àyànṣe o. Ọmọdé sún alájú àti ọmọ yẹn gbogbo. Àbẹ́ẹ̀ni ìyànṣe. Ayẹyẹ káyìn yóò jẹ. Yọ̀tọ̀ mi lóye káyìn lé wa o, ó sì yóò dá mọ́mọ́ mi kọ̀ ẹ́. Àwọn tó pè ọmọ wọn láwọn akẹ́kọ̀ọ́ lọ́jọ́ ìbílẹ̀mù bẹ́ẹ̀ sọ ni gbogbo àwọn tó pè ọmọ wọn akẹ́kọ̀ọ́ lọ́jọ́ ìbílẹ̀mù àkọ́ni mẹ́ra ara wọn ni wọ́n ní bẹ́ẹ̀ sọ ni. Ṣàgẹ́ ẹ̀kọ́ kí ẹ ọ̀gá ẹ̀kọ́ balẹ̀kùn gbogbo yìí kò kí bàbá ìjìnlẹ̀ ọkọ̀ méjì ẹ̀rọ ṣe. Àlàní sì ká ẹ̀kọ́ máa gbọ́dún wọn tó wí. Bàbá
Àwọn
gbogbo lọ́pọ̀ láti rí tí èsì náà ní lẹ́ka máa tẹ̀sán láyé o ìgbà tó fẹ́ ní lẹ́gbẹ̀ẹ́ ààrẹ tí ń lórí ìbòdó ọba sì ń pàtó kù wọn. bó ṣe ṣe ni wọ́n ṣe lọ dúdú mọ́mọ́ ìwà ẹ̀ pa ọ̀. Olé olé bọ́. Àjò bàbá olúwa àjò bàbá olúwa. Wọ́n pọ̀ èyí ní o ọlọ́run o ariwo yẹn o ọ̀gá ògo èyí ní o ọlọ́run o ariwo yẹn o alágbára èyí ní o. Ọmọ Jésù jẹ́ kí bẹ́ẹ̀ o. This kind of another one you know. This kind of another one you know. This kind of another one you know. Another one you know. Another one you know. Ọ̀rọ̀ Jésù nínú ayé wa. Bóyá ẹ̀bà mi ń gbé ká o. Ẹ̀bà mi gbé ká o. Ó jí òkú dídẹ o. Ẹ̀bà mi gbé ká o. Ó sì sẹ́yìn lẹ́nu o. Ẹ̀bà mi gbé ká o. Aláàánú mi o. Ó ní sẹ́yìn lẹ́nu mi o. Àwọn apárí ìlú lọ́nà wa. Ẹgbẹ́ náà. Oníṣẹ́ ìyanu ni yóò, àwọn máa rí ìyó lọ́lọ́run wa. Tọ́sìkò ni tó sáà máa wọlé ẹ̀kọ́ ṣe. Ayẹ́bá tó sáà mú òkè ẹ̀, lóò sáà pè bí ó ṣe, lóò sáà pè bí ó ṣe. Oṣé tó sáà pè bí ó ṣe. Wọ́n ní bí lẹ́sà wọ́n á ti rú. Tó sáà àbàbò lówó. Tó sáà àbàbò lówó. Gbogbo ní ti ìbílẹ̀ náà, wọ́n ní bí lẹ́sà wọ́n á ti rú. Gbogbo United Kingdom, ilé lọ́wọ́ ẹ̀rọ wà. Ìsàdúró àbàbòlò. Ó yá dúró èmi yóò ní Olúwa, ọba rere tó sì tẹ̀lé. Èmi yóò ní Olúwa, ọba rere tó sì tẹ̀lé. Kọ́sà, bàbá òun mi yìí, bàbá mi. Bàbá mi, bàbá mi. Pàjọ́ ìròyìn, pàjọ́ ìròyìn, àdókò tó rí ilẹ̀.
yàtọ̀ sá. Nǹkan bí Mr. World, nǹkan bí Mr. Africa, nǹkan bí Mr. Nigeria. Ìdáná ní láti náà nìyọ. Nǹkan bí Mr. World, nǹkan bí Mr. Africa, nǹkan bí Mr. Nigeria. Ìdáná ní láti náà nìyọ. Mr. Dosa yìí wá ń sọ́kọ̀. Ọ̀pọ̀ yẹn ní gbọ́dọ̀. Ọmọ náà jẹ́ mi yọ. Ọ̀pọ̀ yẹn ní gbọ́dọ̀. Ọmọ tí bá mi jẹ́ mi yọ. Ọ̀pọ̀ yẹn ní gbọ́dọ̀. Olórí wa ní gbọ́dọ̀. Ọ̀pọ̀ yẹn ní gbọ́dọ̀. Olórí yẹn ní gbọ́dọ̀. Ọ̀pọ̀ yẹn ní gbọ́dọ̀.